àlàáfíà ara pẹ́lẹ́ mi gígùn republic ti nàìjíríà yìí kókórè wá o òjijì kì í wọ́dọ̀ omi ó gbóná o ikú òjijì ká má rí olúwa òjijì kì í wọ́dọ̀ omi ó gbóná o sátìl burújí ràn wá lọ́wọ́ o olúwa. ìbò òwò àlàáfíà ara pẹ́lẹ́ mi gígùn republic ti nàìjíríà yìí kókórè wá o òjijì kì máa wọ́dọ̀ omi ó gbóná o ikú òjijì gbà wá o olúwa òjijì kì máa wọ́dọ̀ omi ó gbóná o àní sátìl burújí ràn wá lọ́wọ́ o olúwa. òjijì kì í wọ dòkó mi ó gbóná òjijì kì í wọ dòkó mi ó gbóná ìyá mi ọ̀pá kéèdì jọ̀wọ́ rẹ̀ ẹ wá gbàlàyé ọ̀rọ̀ mi òjijì kì í wọ dòkó mi ó gbóná. òjijì kì í wọ́dọ̀ omi ó gbóná o ikú òjijì ká má rí olúwa òjijì kì í wọ́dọ̀ omi ó gbóná o Sátìl burújí ràn wá lọ́wọ́ o olúwa.